orúkọ tèmi ni Marvelous IDS. Báwo lẹ̀yin ṣe jẹ́ sí bàbá olóògbé? Mo jẹ́ last born ni mo jẹ́ nínú àwọn ọmọ iṣẹ́ wọn. Èmi ni ọmọ tí bàbá gbà tí mi ò dẹ̀gbẹ́ ìlòbí láyé mọ̀ títí tí bàbá fi wọlé sùn. So, pé ìjẹ́ ni ẹ̀sìn. Iṣẹ́ wo ni bàbá ṣe tó múnú yín dùn? Iṣẹ́ tí bàbá ṣe nípa acting. Bẹ́ẹ̀ni. Nípa acting. Bẹ́ẹ̀ni. Nípa nínú òṣèré tó múnú yín dùn. Gbogbo iṣẹ́ tí bàbá ṣe ló múnú tèmi dùn o. Kò sí iṣẹ́ kan báyìí tí wọ́n ṣe tí ò múnú mi dùn. Torí gbogbo nǹkan tó ṣe pátápátá ló jẹ́ àrùkọ ṣe fún èmi. Gẹ́gẹ́ bí ọ̀gá mi, kò sí nǹkan tó ṣe tí ò tẹ́ mi lọ́rùn. Kò sí nǹkan tó ṣe tí ò dáa. Mo tún fẹ́ tún ìbéèrè yẹn béèrè ní ọ̀nà míì. Kí ni àwọn ohun tí bàbá ṣe tó ní pàtì nínú yín tí ẹ lè gbàgbé láyé? Nǹkan tí bàbá ṣe tí ó ní pàtì nínú ayé mi tí mi lè gbàgbé láyé tí màá fi wọlé Ọlọ́run sí ni wípé wọ́n fún mi ní oúnjẹ tí màá máa jẹ títí dọjọ́ alẹ́. Bàbá kọ́ mi ní iṣẹ́ ìtàgé. Wọn ò tún wá kọ́ mi ní iṣẹ́ ìtàgé nìkan o. Wọ́n fi ọ̀nà ẹ̀ wọ́n fi hàn mí. Gbogbo àwọn tó ń jẹ́ ọ̀gá wa ni bàbá mú mi déwájú wọn pé ọmọ mi ní o, ẹ bá mi tì lẹ́yìn. Títí tí bàbá fi wọlé sùn mò ń jẹ́ orí ọ̀fẹ́ wọn. Débi pé kò síbi tí bá dé nínú òṣèré ìtàgé lẹ́ni tó yẹ pé wọn kì í fi ojú pa mí rẹ́. Wọ́n á sì máa fún mi ní rìgáìdì ẹ̀ pé ọmọ bàbá Agbako, ọmọ bàbá Agbako. Kódà mo fẹ́ lè sọ pé wọ́n mọ̀ mí gan ju ọmọ bíbí inú wọn lọ. Báwo ni wọ́n ṣe ràn yín lọ́wọ́? Kí ni àwọn ìrànlọ́wọ́ tí ẹni wọ́n ṣe fún yín nínú eré orí ìtàgé? Ìrànlọ́wọ́ tó ń ṣe fún mi ni wípé wọ́n jẹ́ kí n mọ bó ṣe ń tọ́ tí yóò nílé kúrò. Wọ́n jẹ́ kó yé mi wípé tí èèyàn bá gbà níwájú èèyàn máa ń júbà àgbà ni. Bàbá wa jẹ́ kí n mọ bí èèyàn ṣe ń ṣe ìtẹríba fún àwọn tó jù mí lọ. Nígbà tí mo kọ́kọ́ máa ya iṣẹ́ ọkọ̀ yà mí, mo yẹ yaṣẹ́ mo yẹ pákẹ́ mo kọ́kọ́ lọ bá mi ní bàbá mo fẹ́ yaṣẹ́ mi. Ẹ̀yin ni mo dẹ̀ fẹ́ kẹ́ bá mi pákéjì gẹ́gẹ́ bí ọ̀gá mi. Bàbá wa gbowó lọ́ọ̀ mi. Wọ́n wá ṣe àdúrà sí dúró tún wọ́n ti dàgbà. Wọ́n ní mi nílé ṣe wàhálà yẹn ṣùgbọ́n ló pé gbogbo àwọn tó bá fẹ́ pè bó jẹ́ 1C bó jẹ́ 2C ni mo fẹ́ bẹ́ẹ̀ ṣe nínú ẹ̀ kó o pè mí màá dẹ̀ fàdúrà sí. Nígbà tí mo dẹ̀ ya iṣẹ́ yẹn bàbá jókòó wọ́n ṣàdúrà lórí ẹ̀ fún mi látọdún yẹn mi ò ṣe kan báyìí kó jà ṣe tì àṣeyọrí ni mo ṣe. Ìmọ̀ràn wo lẹ lè gba àwọn òṣèré orí ìtàgé lọ́wọ́ yìí? Ìmọ̀ràn tí mo lè gbà wọ́n ni wípé mo kéré láti gbà wọ́n nímọ̀ràn mo kéré gan ṣùgbọ́n màá fi ẹnu ọmọdé mi máa fi sọ àmọ́ kéré ọ̀gá mi mo kéré láti gbà wọ́n nímọ̀ràn ṣùgbọ́n ìmọ̀ràn tí mo lè gbà náà ju wípé ká fira wa ṣọ̀kan òṣìṣẹ́ ọwọ́ nìkan tá a bá ṣera wa lẹ́yọ̀kan la lè gbé eré ìtàgé débi tó ní àpẹẹrẹ. Tẹ bá wò ó sí àti ní ANTP àní tampa àní tijima àní bẹ́ẹ̀ ṣùgbọ́n síbẹ̀síbẹ̀ tí ìfẹ́ bá wà a sì lè jọ ṣe tí kò lè ní sí wàhálà. Ìfẹ́ yẹn ló lè jẹ́ kí gbogbo wa ká lè ṣàṣeyọrí. Tijima ni bí mo fẹ́ ṣe mi lè pẹ́ tó jẹ́ tampa no tá a bá ti ṣe bẹ́ẹ̀ ANTP ni mímì bá tampa ṣe no gbogbo wa ìkọ́ni wa ojú ló là ló jẹ́ ká pín gbogbo ìyẹ́lẹyẹ̀lẹ. So ìfẹ́ tí wọ́n fi dáńgbà tí wọ́n dá ANTP tí gbogbo wa bá sì fìfẹ́ yẹn lò gbogbo wa sì jọba máa ṣe pọ̀. Sí gbogbo ẹ̀yin olólùfẹ́ ti Marvelous IDS nílé lóko lẹ́yìn òdì níbikíbi tẹ́ bá ti ń wò wá. Jíkí alára 24 òun ní kẹ́ máa subscribe sí wọ́n wà lórí YouTube àti Facebook kódà ní TikTok ẹ máa bá wọn.